Ẹ̀kálẹ́ ẹ̀kọ́ tòórọ̀ Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Wọ̀nyí ni àwọn ìròyìn tí a mú wá fún yín ní èdè Yorùbá lẹ́kùnrẹ́rẹ́. Wọ́n ti rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti ní ìgbàgbọ́ lórí ìdìde padà orílẹ̀-èdè kí wọ́n yẹra nínú à ń ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn lẹ́yìn tí ò ní nǹkan kan ṣe fún orílẹ̀-èdè ju kíkó pọ́npọ́ ìfàsẹ́yìn àti ìdàlúrú láwùjọ pẹ̀lú ìdomi àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà rú àti mímú ìfàsẹ́yìn bá ọrọ̀ ajé orílẹ̀-èdè. Olùdarí àgbà fún àjọ ìlanilọ́yẹ̀ lórílẹ̀-èdè yìí Lánrè Isa Onílù ń ló rawọ́ ẹ̀bẹ̀ yìí nígbà tí wọ́n ń ṣe ìfilọ́lẹ̀ àwọn ọkọ̀ fún ìpolongo láti la àwọn ọmọ orílẹ̀-èdè yìí lọ́yẹ̀ ewu tó wà nínú à ń bá wọn gùnlé ìṣèwọ́de ìfẹ̀hónúhàn. Olùdarí àgbà yìí wá fi kín lẹ́yìn pé Ààrẹ Bọ́lá Tinubu ti gbé ìgbìmọ̀ àwọn elétò kan kalẹ̀ lónìrànràn láti máa rí sí àwọn ìpèníjà tí ó ń dojúkọ ọrọ̀ ajé orílẹ̀-èdè, pàápàá jùlọ ìpèníjà tí orílẹ̀-èdè yìí ń dojúkọ lọ́wọ́lọ́wọ́ lójúnà ọrọ̀ ajé. Ó fi kún pé púpọ̀ nínú àwọn ètò yìí dálé orí àwọn ọ̀dọ́, ìgbéga wọn àti ìrónilágbára tí ààrẹ ń gbèrò àti ṣe fún wọn. Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ Ọba Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì ti rawọ́ ẹ̀bẹ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti fọwọ́ wọnú kí wọ́n sì máa farada ipò tí ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí wà àti ìpèníjà rẹ̀ kí wọ́n sì dábọ̀ yàgò nínú à ń bá wọn ṣèwọ́de ìfẹ̀hónúhàn lórílẹ̀-èdè yìí. Orí adé náà ló sọ yìí di mímọ̀ nígbà tí ó ń bá oníròyìn iléeṣẹ́ NTA sọ̀rọ̀ níbi tí ó ti ń dúpẹ́ gidi lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà àti ìgbárùkù wọn fún ìjọba àpapọ̀ láti lè wá ojútùú ọ̀nà àbáyọ ayérayé sí òkè ìṣòro tí ó ń dojúkọ orílẹ̀-èdè Nàìjíríà. Orí adé náà sọ̀rọ̀ tako ìṣèwọ́de ìfẹ̀hónúhàn lẹ́yìn tó ní ìṣèwọ́de náà ò lè so èso rere lẹ́yìn tí a sì tún kó bá ọrọ̀ ajé orílẹ̀-èdè. A tún wí pé kí a fọ̀rọ̀ jomi torí ọ̀rọ̀ ó sàn ju kí a máa gbèrò ìṣèwọ́de ìfẹ̀hónúhàn lọ. Láti lè túbọ̀ máa jẹ́ kí oúnjẹ jíjẹ ó pọ̀ lọ́pọ̀ yanturu lórílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn tá a sì jẹ́ kí àwọn ohun máa lọ ní ìrọ̀wọ́rọ̀rùn fún oníkálukú wa, wọ́n gbọ́dọ̀ fi ọgbọ́n àtinúdá lélẹ̀ nínú ètò ọ̀gbìn láti lè máa fún àwọn ògo wẹrẹ wa nílẹ̀ Nàìjíríà ní ìwúrí láti lè jẹ́ ọ̀dọ́ àgbẹ̀. Arábìnrin àkọ́kọ́ tó jẹ́ aya ààrẹ orílẹ̀-èdè yìí ló sọ̀rọ̀ yìí di mímọ̀ nígbà tí ó ń gba àwọn alákòóso nínú ìkówójọ fún ìdàgbàsókè ọrọ̀ àgbẹ̀ lálejò ní ọ́fíìsì rẹ̀ fún ìfọwọ́sowọ́pọ̀. Akọ̀ròyìn wa Adéníyì Táíwò lóníròyìn tó bá wọn wà níbẹ̀ tó sì jábọ̀ ohun tó ṣẹlẹ̀ lọ́hùn. Bàbá rán ni sọ́jà ọjà òníran ni wá sílé. Kí ó tó di pé a máa tẹ̀síwájú nínú àwọn ìròyìn wa, ẹ jẹ́ kí a dókè lọ́hùn fún ìpolówó ọjà. Ìjẹ̀bú Òde fún ìpolongo. Ẹ̀yin onílé iṣẹ́ ńláńlá àti kéréje ẹ̀yin ìyálọ́jà àti bàbálọ́jà, àsìkò ti tó láti mú ìmúgbòrò bá ọrọ̀ ajé yín. ẹ̀yin oníjọsìn káàkiri, oníṣẹ́ ọwọ́, oníṣòwò. Ẹ wá ṣe ìpolówó ọjà yín nílé iṣẹ́ NTA Ìjẹ̀bú Òde alárágbà yìí dá. Channel 63 àtúnwà lórí StarTimes Channel 103. Bẹ́ẹ̀ náà ni ẹ̀rọ ayélujára káàkiri. ẹ̀yin tẹ́ fẹ́ ṣayẹyẹ ẹ máa bọ̀ ní àyíká wa ní NTA Ìjẹ̀bú Òde. Ní onírúurú ayẹyẹ bíi ìwúyè, ọjọ́ ìbí, ìgbéyàwó, òkú àgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ tún lè kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa ní NTA Ìjẹ̀bú Òde àbí kí ẹ pè sórí àwọn nọ́mbà wọ̀nyí: 081 37 23 06 26 tàbí 080 28 29 23 30. NTA Ìjẹ̀bú Òde alárágbà yìí dání wá. Ẹ káàbọ̀ padà. Àwọn ògbóǹtarìgì nínú ẹ̀ka ẹ̀kọ́ ti pàdé ní ìlú Ìlọrin láti fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí ọ̀nà ìlọsíwájú fún àwọn ọ̀dọ́ àti àgbàlagbà lórí kí oníkálukú wọn lè ní ìmọ̀ ẹ̀kọ́ léyìí tí ọ̀làjú àti ìgbéga àtúbọ̀ máa wọ ìpínlẹ̀ Kwara, léyìí tí wọn ò ṣaláì mẹ́nubà ìṣòro àti ìpèníjà tí ó wà fún àwọn ọmọdé tí wọn ò lọ iléèwé mọ́ ní ìpínlẹ̀ náà. Akọ̀ròyìn wa Ahmad Fulani jábọ̀ ìròyìn pé ìpàdé náà wáyé pẹ̀lú àjọ tó ń rí sí ẹ̀kọ́ fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní ìpínlẹ̀ Kwara. Kò ní jù báyìí lọ fún ti ìròyìn fún talẹ́ tòní. Ẹ má gbàgbé àdìtẹ̀lé wa ní ojú òpó wa Facebook NTA Ìjẹ̀bú Òde àti lórí YouTube. Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Ó dàárọ̀.